Jígẹ̀. Ọlọ́run mo jẹ́ṣẹ́ bọ̀bọ́ yẹn kan. Wá ṣe ọmọ. Wá jẹ́ mi náà nǹkan màtáyé gbẹ́nu sí ni o, màtáyé gbẹ́nu sí street, màtáyé fẹ́nu fà. Ọmọ ìyá mi, no time to check time, man. Ọlọ́run. O kàn tí a mọ fọ́nì tì náà bì. Kí ni ẹ̀? Ọmọ ẹ̀ ní iṣu lọ́wọ́ o. Really? Tí mo fẹ́ máa mú lọ fún ẹ mi lè mú fún ẹ mẹ́. Gbé mi débẹ̀. Ó ní poultry. Ó ti set ni ẹ̀. Tó bá ti di gba Christmas àti New Year ká ló máa káàdì ẹ̀ ká ló máa gbẹ́nu sí. Mi lọ́mọ ọ̀dẹ̀ mo trust ẹ̀ ọlọ́ a máa fi wèrè ṣe fada Christmas nílé o anytime tí àyè bá kàn ti nídìí ẹ̀dẹ̀ báyìí. Wọ́n máa gbẹ́nu sí. O ṣàmọ̀ náà yàrá yàrá ọ̀gbẹ́ni ìwọlé lẹ́ẹ̀bà ẹ̀ lọ́nà ebù. Lábísí ó rí pẹ́ẹ́nu mi kò sí àti mú kankan tó dáa bẹ́ẹ̀ kó kọjú omi sóhun alẹ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ láti dọ̀ àsọ̀ǹdọ́gbọ́n sí lẹ́yìn. Ẹ mọ̀ bínú bọ̀dà káká àmọ́ tí wọ́n sá ti èlò jó ẹ sáré pò tí mo wà. Má sọ bẹ́ẹ̀ mọ̀ tí yóò wọlé èrò tó kù àtọkù àti tìrò kò ní láti gbogbo wọn papọ̀ wọ́n tún sọ kíní kan fún ọ níbi mo nífẹ̀ẹ́ rẹ̀ dé mo bá ìbímọ tá a gbọ́ pé a kú ewu ọmọ láì ó sórí ire nu ètò kéré jù mí ẹrù ẹ ètò tóbi jù wọ́n sáko wọ́n mú mọ́tò wá ni òun bọ̀ wá lé mi nu òdìyàwó mi nu. Ó sì dán yín lójú bọ̀dà káká. Lábísí. Báwo sì lọ sọ ọ́? Ìwọ ò lẹ́bi tiẹ̀ ọbẹ̀ ni ọ̀bájọ́ ni àbáyọ̀ a ò rí pópò lù ni ọ ọjọ́ kejì ìjẹta ògùndára kan ọ̀tàn ni ọ ó ti lóyún ní ìsinyìí tá a ti pé ta ló lóyún Haúsá ni Ìgbò ni Yorùbá ni kò ní kókó. ìtì ń jẹ lẹ́nu kejì jẹ́tán ó tún ń tàkà sí mi kòkó. wọ́n ní ló lọ fún mi jọ ó rí kí n sí ọwọ́ fún mi. Ọlọ́run jẹ jèrè ọmọ ẹ ní fojú sunkún ọmọ. ọ̀rẹ́ ti yé mi kí ló fẹ́. ẹ wí pé ẹ sọ pé. yawwa assalamu alaikum yawwa kin kawo yawwa na gode. Yawwa mai gida ya magana filin ne. Na gode Laraba wannan tambayar da yake babban tambaya ne gaskiya. Kin ga wannan magana filin magana nan tana nan a ajiye. Kin gane ko kuma kudin kowa da kowa a nan garin da mutanen mu da suka bada kudin nan suna hannuna ba abin da ya taɓa kudin nan kuma insha Allah kwanan nan kowa za a bashi fili saboda filin magana filin nan za ta tabbatu insha Allah za ta yi. Ni na ma je har na gabale kuma abin da ya ce mun yace za mu zo mu yi taro da su zan samu wakilai za mu je kuma na san bayan wannan taron insha Allah wannan filin za mu zo mu ba kowa fili da zai gini insha Allah mu ma har garin da kwanan nan insha Allah ma za mu gina insha Allah ke da mu da hankali kin ji ko ba wani matsala insha Allah ìyá ẹni ọlá ṣé rí n tó sọ ó sọ sápò rẹ̀ ni tó ti yé láti ti yọ wọ́n kú àti yọ wọ́n kú nù. ìyàwó ẹ mọ̀ sí bẹ́ẹ̀ tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí a fi tòsì fàmọ́ra ni. ká fi tòsì fàmọ́ra sórí ká fi tòsì fàmọ́ra náà lẹ̀ tàn wá. ẹ dákun ìyàwó. kò sí wàhálà a tó fi fàmọ́ mọ́ra. ẹ ṣeun ìyàwó ọlọ́wọ́ ọkùnrin bíi ẹjẹ́ náà lọ fún mi tí mo lè wá rí sí náà nù ẹ ṣeun. ẹ kílẹ̀ o. àmì ìbílẹ̀ wa ọkọ ẹ̀rọ màmí káàbọ̀ ọ jáde. mo ní kí n sáré jáde ni mo fẹ́ sáré wọ̀ gbòòrò ká mọ tó ń ṣẹlẹ̀ ń gbòòrò màmí. mọ̀ pẹ́ o dáadáa lódì.
àmọ́ màmí ọ̀rọ̀ kan mo fẹ́ bá yín sọ ọkọ mi màmí. kí ló dé. ẹ̀rọ màmí. owó sí òsì ọmọ ọlá kí ló dé àbọ̀ ọmọ lóyún ni. ọmọ lóyún kẹ̀ bó tẹ̀ wá jóyún náà mo mọ̀ bó rí yín gbé aya yín gbà. bẹ́ẹ̀ni. àmọ́rọ̀ kan ló rú mi lójú màmí mo fi ní kí n pè yín ṣàkíyèsí. ọ̀rọ̀ náà ti wà lọ́kàn mi tẹ́lẹ̀ àmọ́ mú iwá jáde lọ́sìn mo tún wá rántí mo fi ń rò pé kí n sọ fún yín. màmí lórí ọ̀rọ̀ àwọn ìlú tí wọ́n panu pọ̀ pé kí wọ́n má talẹ̀ fáwọn Haúsá nílùú àìmọ́ ọ̀rọ̀ náà ló wá rú mi lójú. tẹ bá ráwọn Haúsá yìí wọ́n ṣe èèyàn o Haúsá wọ́n wà so accommodating gan màmí bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ilé Haúsá mo ti lọ serve tí mo lọ sìn róòlù ṣùgbọ́n ibẹ̀ náà ni mo ti wá rí wípé àwọn Haúsá yẹn wọ́n ní àwọn ìwà kan tó jẹ́ pé ìwọ ọmọlúàbí ni nígbà tó ti wá jẹ́ wípé ìlú tiwa la ti wá sọ pé ànítalẹ̀ fún ẹ mọ́ ìwọ́n wò pé kò bójú mu mo bá ń gbé sọ fún yín pé àkẹlẹ̀ pé baálẹ̀ sí àkíyèsí. sórí ọkọ mi baálẹ̀ ló nílẹ̀ baálẹ̀ ló láṣẹ baálẹ̀ ló lè bá sọ́kùn sí tọ́kẹ̀ mi pẹ̀lú èmi tó yí o baálẹ̀ ló bá sọ ọkọ mi bá nìyẹn. ní wò pé tẹ́yìn náà bá bá baálẹ̀ sọ baálẹ̀ sì lè gbọ́. ìwọ ló mọ baálẹ̀ ìwọ ló lè bá baálẹ̀ sọ̀rọ̀ baálẹ̀ ṣe fún ọ léṣe. sọdọ̀ àmọ́ tó bá gbé bẹ́ẹ̀ ṣe ròónù kò sí ọ̀nà tí n bá padà dé èmi náà pe àkíyèsí baálẹ̀ sí wọn bá gbà. dáadáa lóde. ẹ má ní mo fi ilẹ̀. mọ̀ pẹ́ o ó dábọ̀ mọ̀ ìyẹn má ní. ọmọ tó dáa ni o mú wálé o olówó orí mi. tí mi máa bí wá gbàdúrà ọ̀rọ̀ tó bá ń sí. kì í sì ṣe pé èmi ni ó fún un lóyún o ìyẹn lè fi hàn náà ní kẹsìwọ́wọ́ ọ̀láyé ìbí ló dòpò ayé ìpinnu. àmọ́ Ọláyẹmí níbikíbi tó o bá wà o ò ní nísinmi ìdààmú ló máa jẹ́ tiẹ̀ ó máa torí wàhálà kan bọ́ sórí ìkejì ni. za ku kuma buro banku gaba daya da Yorubawa dan buro banku wallahi ma kotun po yaya ni kilin po everybody an ku kuma buro ba kashe ku gaba daya kí ló ṣe o bàbá iná Allah ba ku san mu ba lórí ẹ bàbá mi wile baba wo Yorubawa masu buro ina ne mu ne gaba daya masu garin nan za ku kuma buro banku an wai ni wallahi kashe yan kashe da an buro ba